olórí burúkú má ṣàǹfààní Sunday Ọ̀wàlà fẹnugba nation fẹnudáràn I send àwọn bloggers here in the next 15 minutes orí nǹkan tá a post yẹn wọ́n á dẹ̀ ti flood ẹ̀ wọ́n á máa sọ̀rọ̀ Ìbà Gani Adams kọ́ lóyún Ààrẹ Ọ̀nà Kakanfò àbí nǹkan kan ṣòta ló lè gbàrú ẹ̀ ẹ fi ṣírò ara yín àwa ń dákẹ́ fún yín láti jọ́ yìí ó wá dàbí pé ẹ ní monopoly of violence ẹ rò pé german kankan kò ní yẹ Sunday Igboho ẹ rò wípé agbára wà fún yín láti lò tẹ́ bá lè lo cyberbullying láti fi ṣe anything fún other groups tá a bá dákẹ́ fún yín nítorí pé àwọn wò pé kò tí ì yé ẹni àtàwọn tó kó sọ́ọ̀dì ṣebí púpọ̀ nínú àwọn tó jẹ́ ẹ̀mẹ̀wá ṣebí inú institution OPC Ìbà Gani Adams fúngbà kọjá ó gbé orí yín tẹ́ ti gbé fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ ó ń bọ̀ wá padà san fún yín in thousands fold Ìgbòho máa ṣe fún yín hàn ẹ̀yin tẹ́ sọ̀ráǹdì ẹ̀yìn tẹ́ ń fún yín tẹ́ǹkì láyà ẹ̀ á ṣe fún yín thousands fold. ó dáa tẹ́yìn bá wá ṣe nǹkan tẹ́ ẹ bá gbé sí pé achievement yẹn àbí we don't bloody care bó bá tẹ̀ jẹ́ propaganda because 80% or 90% nǹkan tí Ìgbòho ń fly is their lies their propagandas content creating ni àti ní worry but the next thing tá máa rí àwọn bloggers tí wọ́n ti ní followers tó ti run sí thousands tó ti Ìgbòho fún lọ máa gbé Ìgbòho ṣe báyìí ó kò yẹ Ìgbòho ló yẹ Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams ìdààmú dẹ̀ máa jẹ́ ti gbogbo yín náà àti wọ́n Sunday Igboho ta ló máa ṣe ẹ fi náà jóra yẹn olórí burúkú ọmọ wọn alẹ́lẹ́ Yorùbá yìí ẹ fi náà jóra yẹn kẹfì ẹntì screw ti tú lórí yín gbogbo yín ẹni ṣoríire olórí burúkú ní gbogbo yín láti ilé tòkó yín àti bàbá ńlá bàbá kú yín àti alájà yín onífòrò rírùn àwọn òkó yẹn jẹ aṣọ rẹ ṣe jagunjagun yàtọ̀ sí janujanu ẹ wá bọ́ sórí kíni ẹ wá ń ṣe gbogbo yín wá ń ṣòṣìbẹ ẹran aṣẹ́wó ẹ ń ṣe fídíò ẹ ń ṣe pé ẹbí kankan bẹ́ẹ̀ wúrà bá fojú bẹ́yìn fẹ́ pè fẹ́lẹ́ pè gbà kó o gbọ́ ṣùtì inú ẹlẹ́gàn ni ó bàjẹ́ kí ló ń ṣe yín kí lẹ̀ ń gbé kí lẹ̀ gbé jẹ́ mọ́wọ́ ẹ wá ṣe gbogbo yẹn àwádẹ wo gbogbo láti ìgbà ọjọ́rọ̀ Yorùbá nation bó ṣe náà nìyẹn tó kàn bọ́ sí àwọn glory tí ó yẹ kó gbà ó gbà ó sì bẹ̀ fi máa láìní Ààrẹ Gani Adams ó dẹ̀ fi ṣé wọ́n lè gbàrú ẹ̀ irú nǹkan tó ti sákàtà OPC àti Ìbà Gani Adams ṣé wọ́n lè gbà nínú ìdá mẹ́wàá kán pín ìdá kan kán pín sí mẹ́wàá ṣé wọ́n lè gbàdá kan nínú ẹ̀ àti gbogbo ẹ̀yin ibi òbílẹ̀ jẹ́ ilẹ̀ Yorùbá tó máa padà fètú ẹ̀jẹ̀ ń ṣètùtù lẹ̀ gbẹ̀yìn ni ṣé lè gbàrú ẹ̀ ẹ wá ń sọ pé wá ń yẹ pé ìlara orí burúkú wo ẹ̀yin àtọ̀lé òṣì ẹ̀yin òpònú ẹ̀ní jèrè ẹ̀yin àtọ̀lé ayírádà yìí wọ́n ń ṣe lára ta ni without provoking you guys ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé nǹkan tí ń Ìgbòho ń tà ti ṣe gbogbo irú ibi tí wọ́n ti máa ń lo àwọn apàṣẹ àwọn tó jẹ́ pé wọ́n máa pàṣẹ kónílé gbélé tí wọ́n bá gbélé ṣe báyìí fún wọn òun ló fẹ́ so ó wò pé ta ló lè checkmate òun ó mọ̀ pé Ìbà Gani Adams ni so he is trying to cyberbully Ìbà Gani Adams and the OPC láti succumb but táwọn míì bá lè succumb not we ẹ̀kíní kẹbẹ̀ kejì kẹbẹ̀ ẹlẹ́kẹta yìí àchẹ́ǹjẹ́ tán ni so now ẹ wá bẹ̀rẹ̀ sí gbé propaganda àbí nǹkan you can't cyberbully us for silence instead yẹn a tún máa fún yín fact yẹn yín lórí burúkú yìí a máa fún yín fact ni ó dáa mo fẹ́ kẹ́ gbọ́n kankan ọmọ ẹ̀rù bá ọbọ yìí ẹ wo bóyá ń ṣépè fún Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò for that matter ní tó sọ kankan ẹ kájọ wo fídíò yìí náà. Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ ní sóríire bàbá olórí burúkú nìyẹn kò ní dá fún yín ẹ̀yin bàbá olórí. sórí Ìgbòho ò ní sóríire nǹkan tó sọ pé kó máa blogger tó sọ pé kó máa bó àbí àti ṣépè ò ní sóríire ò ní jèrè sórí gbogbo nǹkan tí bọ̀bọ̀ yẹn tó sọ kí bọ̀bọ̀ yẹn sọ sí Ìbà Gani Adams ìwọ ló ní thousands fold kò ní yẹ olórí burúkú ọmọ yìí onífúrọ̀ rírùn kí ló dé ọ̀dà kí gbogbo ọmọ Yorùbá lè mọ̀ pé wọ́n mọ̀ fẹ́ provoke OPC kan lè máa sọ pé wọ́n ń lò la they know they want to àwọn òde provoke àgbéṣẹ́ran yìí ni àgbéṣẹ́ran yìí àwọn oníṣẹ́ àwọn tó ń lo social media láti fi bully yan láti fi ṣe create content láti fi tara ẹ 50,000 kìíní security kìíní fún òṣèlú ló fẹ́ lò wọ́n fún náà
bó bá ṣe ní òṣò bó bá ṣe ní akọ strength sí ni àwọn olóṣèlú ṣe máa gbowó fún. That is what is working towards. Ọ̀rọ̀ Yorùbá nation ó dé tó bá gbé mbágò kúrò lórí ẹ̀ wọ́n gbé kúrò tán òjì sí politics. Ó rí pé politics tí wọ́n ti wọ problem dé ó ṣe damage control òjì sí security gbogbo èyí náà orí OPC led by Gani Adams àti Gani Adams náà ló fẹ́ fi gùnkè ó lè gùnkè yẹn náà máa padà rébọ́ gbẹ̀yìn náà ni wàá rébọ́ kò sí bóyá fẹ́ ṣe Sunday Igboho Fenugba nation ó máa jábọ́ gbẹ̀yìn ni tó bá wùn yẹn sọ pé lára ni I don't bloody care tó kò ní dá fún gbogbo yín kí ló ń ṣe yín ẹrù wípé ẹrù pa kó yẹn jẹ ni ó dáa ẹtúgbẹ́ léyìí o kẹ́ ẹ lè mọ̀ pé they knows what they are doing kí la ṣe fún wọn. àfi kẹ́ máa lérí oògùn sí wọn ládùúgbò inú Sunday Igboho ti gbé fọ́ọ̀mù jáde yẹn fọ́ọ̀mù tó yẹ kẹ́ lọ gbà kẹ́ lọ bá wa gbà wọn kúrò nínú igbó àwa lè máa lérí oògùn sí ládùúgbò kí ló dé kéèyàn máa halẹ̀ oògùn mẹ́mi o kéèyàn máa halẹ̀ oògùn mẹ́mi o. ṣé ń gbọ́ ọ̀dà kí la ṣe kí ni OPC ṣe fún Sunday Igboho tó ń lo gbogbo orú kíní ẹ̀ lórí social ẹ̀yin ọmọ Yorùbá tàtà ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ ó wá dìgbà tí OPC wá ń sọ̀rọ̀ táwa jẹ́ pé àgbà ṣé ká máa dákẹ́ fún Sunday gbogbo ẹ̀ tẹ́ ń dàrú tó pé àríjẹ níjì màdàrú ní gbogbo ojú yìí máa fọ́ ẹ máa nọlẹ̀ lógèdè ìgbẹ́ máa rọ lápá ẹ máa rọ lẹ́sẹ̀ kí ló dé wọ́n sọ ẹran mẹ́ran kíkan kọ̀ọ̀kan pa ni ká máa sá lọ fún yín ni ṣe ẹni smartphone ẹni anybody lè sọ̀rọ̀ náà ẹ máa ṣe kán mo rí àwọn babaláwo kan tó ń bọ́ sórí kinní tó ń gbé fọ́tò mi tó ń ṣe kinní àbí nǹkan kan ẹ ní jèrè gbogbo ẹ̀yin babaláwo tẹ́ wà lọ́dọ̀ Sunday Igboho tẹ́ fẹ́ máa ṣòṣà abẹ ẹ ní fọwọ́rọ́ rí kú tálẹ̀ rò pé ẹ fẹ́ máa halẹ̀ mọ́ ẹ ya wèrè ni tẹ́ bá ń ṣe babaláwo yín ẹ mọ bí tẹ́nìkan ti jáde ni àbẹ̀wò ló ṣì ẹ máa fi ṣe tẹ̀sán àbí nǹkan gbogbo tá a jọ mọ̀ ẹ fẹ́ máa fi búlẹ̀ ẹnìkan máa fi sọ báyìí kò ní jẹ yín kò ní jẹ ẹ̀rọ yín kí ló dé kó máa ṣe irú ilé sí ẹ̀yìn tẹ́ kì í ṣe irú oyè tí Ààrẹ Ọ̀nà Kakanfò gbé dé ṣe lè gbárù ẹ̀ àwa wí ẹwà bẹ̀rẹ̀ ẹwà ń ṣòṣì bí ẹran aṣẹ́wó ṣe bá ọmọ orí èèyàn tí Sunday Igboho jẹ́. pẹ̀lú gbogbo ìyà tí ń jẹ Yorùbá yìí tó yẹ kẹ́ ẹ líìdì wa kẹ́ tó wà lẹ́ẹ̀ fẹ́ ṣe pírẹsidẹ́ǹtì ṣẹpẹ́ ti yàwó rí sọmọpẹ́ tí ń ṣe èrè pírẹsidẹ́ǹtì kọlọ́kàn ó yẹ kẹ́ ẹ pé gbogbo Yorùbá jọ ni pé níbi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ ẹ ṣàlàyé kẹ́ wá líìdì wa bọ́ta káwá béèrè fẹ́tọ̀ wa ẹ wá lẹ́ẹ̀ fẹ́ ṣe pírẹsidẹ́ǹtì ẹ lè ṣe kàmpé mo promise mo fọlọ́ ń búra á pa yín kó tó dijọ́ kàmpé ní ẹ. nǹkan mo kàn fẹ́ kẹ́ ẹ gbọ́ nìyẹn ọ̀rọ̀ pípa ẹ̀ náà ni pípa ẹ̀ náà ni nǹkan tí mo fi sọ fún yín pé ṣẹ́rí tí ò bá sí institution kan tó lè checkmate irú Ìgbòho Sunday ehoro yìí problem ni nílẹ̀ Yorùbá wàá máa sọ pé wàá pààyàn wàá pa lọ́balọ́ba wàá pa Ọọ̀ni wàá pa Aláàfin wàá ṣe everything wàá pẹ́ wọ́n yìnbọn bàbá Tinubu náà nísàn àbí a mọ̀ pé àgbàlagbà ni wọ́n ẹ wo gbogbo nǹkan tẹ́lẹ̀ olórí burúkú ti sọ tí gbogbo ọlọ́balọ́ba lẹ̀ Yorùbá ó dẹ̀ tí ó yìí sọ nàbà a week ago ẹni tó ń bá mọ́mọ́ kan tó ń ṣe kí ni òun máa pa nìbó ṣé kò yẹ kí o ti send message sí yín Ìbà Gani Adams is the equilibrium fún olórí burúkú inú ilé àti olórí burúkú ta so irú ó ti mọ̀ pé OPC máa checkmate òun tí ó bá di stage yẹn tán ló ṣe fẹ́ cyberbully wa to silence àwọn àwọn onígbà ok ta ló máa rí gbogbo ilé kan máa ṣe sí institution àbí nǹkan kan pẹ̀lú ok ẹ sọ pé ààrẹ Gani ó sì ṣe nǹkan kan June 12 tó bí democracy lẹ́nìí Ìbà Gani Adams àwọn náà wà nínú pioneers yeah Àmọ̀tẹ́kùn formation wọ́n wà ń bẹ ṣé wọn mọ̀ tí ó bá sí Ìbà Gani Adams tó fọ́n rere ni ṣé Àmọ̀tẹ́kùn lè take place ni no tọ́wọ́n bá nígbà náà ni nítorí pé òòrè pẹ́ àṣìírí ẹ̀yin játijàti ọmọ ilẹ̀ Yorùbá tí ọpọlọ yín náà ti tú lọ́pọlọ yín ní ẹ ti gbàgbé. ọ̀rọ̀ Sẹ́ríkì Fúlàní ti ìlú Ìbàdàn OPC ò ṣe nǹkan kan kí ló OPC ṣe ok nígbà tó lórí burúkú ẹ dá wàhálà lẹ́yìn gangan bó ṣe lọ síbẹ̀ nígbòho sìn tó lọ sí àwọn Fúlàní tó lọ bẹ̀rẹ̀ sí sun ilé wọn àbí nǹkan kan wọn nígbà tí wákìlì àti igbákejì ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí pa ẹ béèrè nǹkan tó ṣó lè padà lọ síbẹ̀ ṣé bí OPC led by Ìbà Gani Adams ló lọ mú ọmọ ìgbà kí ló mú kinní nígbà tó tún jẹ́ tí àwọn ọlọ́pàá tún ti àwọn ọmọ ẹgbẹ́ wa wọ́n tún ti wọn mọ́lé for almost 4 months kí ni Ìgbòho bẹ́ẹ̀ sì ṣe pẹ̀lú olórí burúkú yẹ̀yẹ́ dára ṣùgbọ́n bẹ́ẹ̀ sì ṣe ìtọ́ tó ń mọ̀ kí wa ọmọ OPC tó lọ mú tẹ́rọ́sì tí Ìgbòho sọ pé ó ń lo léhùn kiri
ṣe rí pé lórí burúkú ní gbogbo yín bẹ́ẹ̀ bá tiẹ̀ gbàgbé yẹn ẹ ti gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ní Mile 12 lẹ́kọ̀ọ́ ẹ ti gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ní Àràbà ẹ ti gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ní Ṣàgámù pẹ̀lú àwọn láàrin Yorùbá àti Haúsá Yorùbá àti Ìjọ ní Ajégúnlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní Àràbà ní Mile 12 OPC wọn ló jáde náà tó ṣèwé ẹ ti gbàgbé gbogbo yẹn ok ẹ jẹ́ tí wàá bọ́ọ̀sì bọ́ọ̀bù yín ní Àdóṣọba ní Ọ̀jọ́ military cantonment nígbà tó pa kọ́nẹ̀ kan àwọn agbésùnmọ̀ àwọn kìdánilẹ́sẹ̀ pa kọ́ pa odidi kọ́nẹ̀ nínú army Nigerian Ọjọ́ Barrack is there. It's one of the biggest cantonments in Africa. Everywhere they reach out to Gani Adams. And they collaborated. Ìyẹn náà wà ńbẹ̀, ọ̀rọ̀ Bado wà ńbẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lágbolé nǹkan iṣẹ́ tí OPC ń ṣe ribiri. Ṣé ọtí tá a bá create content ní ká tó di pa àtàrà wa ni? Ká bá fẹ́ tẹ ẹnìkan mọ́lẹ̀ pé kẹ́nìkan má gbèrí mọ́, kẹ́nìkan má ṣe mọ́, ẹ̀rẹ̀ sọ ká sọ gbogbo yẹn ní jèrè o. Gbogbo ẹ̀ tẹ́ ń wá ṣubú OPC, tẹ́ ń wá ṣubú Gani Adams, ẹ̀ ní jèrè. Òṣòlọkùnrin ni òṣòlóbìnrin ni èyí tí wọ́n bí ni èyí tí wọ́n fàgbẹ́ bí ni ẹ ní jèrè ẹ ní rógolo ẹ fi wá lọ́rùn sílẹ̀ ẹ yẹ ṣe ti yín náà ojú ọ̀run tẹ́yẹ fò láì fọ̀rànkọra ṣebó ti wọgbó ẹ wọgbó lọ àwọn Ìbà Gani Adams tí èèyàn bá fún wa fún OPC lápùrúfà àwọn ò lè ṣe ṣáàwìyẹ he is not doing anything ibi tẹ́ bá fẹ́ rí ẹ times ẹ̀ sí àwọn ẹfẹ tí wàá sí kẹ sọ pé bọ́n ṣe máa ń ṣe nìyẹn gbogbo ẹ̀ tẹ́ bọ́ síta ń sin tẹ́ ń bu àtẹ́ ń ṣe kinní wọn ká wá ṣe tán kán sọ pé ẹ̀yin náà lè máa ju èlé ẹ̀ bọ́n ṣe lágbájá ní tàmẹ̀dù ní àmọ́ yín náà we know your antics àwa ti pẹ́ nínú ẹ̀jú yín lọ OPC led by Ìbà Gani Adams can read in between the lines nǹkan tó bá wù yín kẹ́ ẹ wí bó bá ṣe wù yín kẹ́ ẹ gbé we don't bloody care nǹkan tí Ìbà Gani Adams fẹ́ ní collaboration pẹ̀lú àwọn security agencies àwọn dẹ̀ máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọ̀dà local security architecture bí Àgbẹ̀kọ̀yà Àmọ̀tẹ́kùn kankan comsec ẹgbẹ́ obìnrin àgbáyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ vigilante àwọn ọdẹ mọ̀ tí wọ́n nìkan ló fẹ́ dàgbà glory ó ṣàfẹ́ dàgbà ni ìwọ nu Ọlọ́run o so ẹ ti wá gbọ́ ọ̀rọ̀ ọmọbìnrin. torí Sunday Igboho àwọn ọmọ OPC bú sẹ́kún wọ́n bẹ̀rẹ̀ sí ní jà kiri online wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ̀ ní tìjú ìtìjú sọnù nígbà yẹn ẹ lọpọlọ ohun ọkàn tó fi máa yìí ní ìbílẹ̀ fún oníyàwó torí tó bá níyàwó tó ní àwọn ọmọ alálùbáríkà ó yẹ kó sọ fún ẹ wípé nǹkan tó ń ṣe yẹn òṣì ló ń bá òṣì ìwọ ń sọ fún wa pé ẹni tó lè kájú security ilẹ̀ Yorùbá ọ̀kọjá Gani Adams òfo ló máa ṣe oníjèrè àwọn ọmọ. Egbére tó sọ̀rọ̀ yìí wàá gbọ́ wàá ṣòfò tọmọtọmọ ni tó bá bígba ọmọ kò ní kú kan ó ní nísinmi ó ní fọwọ́ rọrí kú ìyá ẹ bàbá ẹ ò ní jèrè ẹ ó ní rógolo nínú ìdààmú ohun ìpáyín kéke ló fi lògbà yí ẹ omi ara ẹ ẹ̀jẹ̀ ara ẹ ó máa dojú ìjà kọ ẹ bó ṣe máa rí nìyẹn fún Egbére tó sọ̀rọ̀ yìí ni ó bó ṣe máa rí nìyẹn lórí ti ìyá yìí. ẹ dákun ṣé wọ́n rán máa yìí sí Sunday Igboho àbẹ̀wò lò sí pàpà. ìwọ ìyá yìí àwọn méjèèjì lẹ́lẹ́. ìwọ ìyá yìí ó mọra ẹ ẹ̀yin àgbà òṣè ẹ̀yin àgbàyà ìyá kẹsẹt ẹ̀yin àgbà òṣè ẹ̀yin àgbàyà tó jẹ́ pé wọ́n jẹ́ kí wọ́n bá ọ̀rọ̀ Yorùbá nation jẹ́ nìyẹn nígbà yẹn òun náà ló tún ti bẹ̀rẹ̀ tó jẹ́ kí wọ́n scam àwọn tó ń ṣe Yorùbá nation ní òkè òkun òun náà ló tún ti bẹ̀rẹ̀ yẹn ìyá alábẹ́rírùn olóṣù àjàtọ̀ lọ tún ìdílé ṣe jàre ìta àwọn olùfẹ́ máa rẹ̀ pẹ́lẹ̀ ẹ̀ lè búlì OPC led by Ìbà Gani Adams to silence ni ẹ̀ ní jèrè àti wọ́n bàbá Èkìtì ṣàgbéjẹmọ́ òpònú ni ẹ́ àwòrán yín o